I be kita. Aye di posheri. I be kita. Long le aye. Du. Ansa ofura. Sajano, Aja ofura, Aja. Kunle Afod, ako safi. I be kita, amaye di bosheri. I be kita, solo mule aye diru. Allah, nítumọ̀ láyé, ohun tó bá máa ṣẹlẹ̀ á farahàn. Whatever will happen in a lifetime would have happened in a spiritual realm. It has happened before. Àló ti ṣẹlẹ̀ rí. Òun ló ń fojú hàn wá. Ìrírí eléyìí látijọ́ tí mo ti délé ayé mi o. Kíyàn máa bọ̀ kó láì kọsẹ̀ kó dẹ̀ ṣubú lulẹ̀ kó dẹ̀ kú bẹ́ẹ̀. Ga o. Wíwò tí mo ti ẹ̀ wò yóò ṣe pé kó dẹ̀ dìde kó dẹ̀ máa bá tiẹ̀. Ọmọdé ṣe bí mo ṣe wọlé ẹ̀mí àti lọ tèfètèfè. Kí ló ṣe ní ìtọ́ ó ṣubú lulẹ̀ ó dẹ̀ kú ni. Kunle Afod, ako safi. Ó fẹ́ rí mi. Fọwọ́nṣọ́ ràn rẹ̀ lọ́wọ́ fọwọ́nṣọ́ àníkó ràn rẹ̀ lọ́wọ́ kó má rò jẹ́ kí gbẹ̀yìn rí. Ìgbẹ̀yìn rí báyìí. Òkú Ọlọ́run má jẹ́. Kí ló ṣẹlẹ̀ tó pariwo jí bẹ́ẹ̀? Mo lálàá ni. Ó dé bá mi lẹ́rù gan. So, torí àlá ló ṣe pariwo bẹ́ẹ̀? It was very scary. Sókè náà, àlá kan máa ń wá bó ṣe wù náà ni àyẹ̀mí ti jábọ̀ yẹ pariwo ẹ̀mí wọn pàlà ni náà. Kíkà ṣe ó lè tó yẹn ni kí ló dé tẹ́rù ń báyìí. Okay, calm down. Okay. Kí ló ṣẹlẹ̀ lójú àlá tó lá? I saw myself. Okay. I felt like I was dead. Then, àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀. Then, I
I was seeing my dead body. Let me share. Mo sọ fún ṣeré ìwọ náà ló padà rí ara ẹ ńlẹ̀ right. Alago now, alakoma. Where's my phone? Mom don't pay. My mom at this time. No, she call it. Hello, mommy. Ọkọ mi Àyìnkẹ́. Kí ló dé sùn? Mo sùn mo tají ni. Àlá kan ni mo lá o tó dẹ̀ dẹ́rù bà mí. Ẹ lálà. Mo lálà o. Tó bá ti di láàárọ̀ ọ̀la, tó bá ti jí, kó wá bá mi ni o. Tílẹ̀ bá ti mọ́ màá wá yọjú sí yín. Kó dẹ̀ tó sùn padà, ẹ gbàdúrà. Èmi náà máa gbàdúrà padà ń sí ẹni. O ti gbọ́ ọkọ mi. All right, ma. Kó tètè dọ́dọ̀ mi lọ́la o. All right, ma. Did you hear that? No, lala. Kò sí nǹkan kan bẹ́ẹ̀ náà èèyàn méjì máa ń lálàá láìmọye gbé 100 dé lálàá 100 náà. What are you doing? I'm trying to pray. And just pray. Kò ní ṣe ẹ́ náà. Ọmọ Ọlọ́run gbogbo aláburúkú. Anyway, má jà fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Nǹkan tí mo wá rí ẹ fún ni pé mo gbìyànjú gan-an. Mo lọ sórí òkè o. Mo ṣe àdúrà ọjọ́ 7. Wọ́n try gan-an. Ìgbà tí a lọ sí orí òkè, àwọn wòlíì 7 ló ṣe àdúrà lórí ọ̀rọ̀ yìí. Àbẹ́là tó dẹ̀ fún mi. Ṣorí kankan ẹ̀ o máa fi wẹ̀ ní. Gbogbo nǹkan tó máa fi lò ó ti wà ń bì báyìí. Ṣorí àbẹ́là 3 yìí. Àkọsẹ́ ló ṣe lé lórí. Mo bẹ̀ torí Ọlọ́run. Wọ́n ní o máa fi ṣe àdúrà odindi ọjọ́ kan délẹ̀. Ó máa jó láti orí, ó máa jó dé ìsàlẹ̀. Torí Ọlọ́run tó bá ti yọ tán tó ṣàdúrà yẹn tán. Àdúrà wa ti gbà. Kí wàhálà mi já sásán. Jọ̀ọ́ torí Ọlọ́run. Ọlọ́run ní dáwọ́ náà dá bùkátà ẹ̀. We say thanks so much. Then ṣó mọ̀ pé o rí pé wèrè ni ẹ. Ṣé ọmọ babaláwo ni ẹ ní àbọ̀mọ́ kí ni ẹ? Dẹ́mi náà. O ò tí ì fàbúrò mi o ti ń kó kándù wá. Tó o bá wá fẹ́ gan kọ́. Wàá máa fi hàn rúbọ fún. Yà leave it. Ọmọ ṣe. Leave. Gẹ́gẹ́. Wọ́n wọ̀ kí ni ọtí kọ́ ìwà yìí. Leave it. Ọdẹ. Àìbìkítà. Ayé di bó ṣe rí. Daddy, sir. Oh, yes, sir. Báwo ni o? Fine, sir. Ẹ káàárọ̀. Ṣé fi ọ́ ni? Àdúpẹ́ kújọ́ mẹ́ta. Ọ́ ni ẹ? Yes, sir. Pẹ̀lẹ́? Yes, sir. Ṣé fi ọ́ ló wà? Àdúpẹ́, sir. Mansa ò fura, mansa jano, ajá ò fura, ajá jì. Onílé ò bá fura, a kò sọ́fìn. Àlá kan ni mo lá mọ́jú ẹni. Aláyẹ̀dẹ̀dẹ̀rù bà mí kan. Kì í ṣe àlá tí abiyamọ gbọ́dọ̀ là kó ṣẹlẹ̀ sí lójú ayé. Bí mo ṣe tají òun ni mo pè é. Màámi, irú àlá wo lè là? Mo ṣàdédé rí tẹ́rù pọ̀ rẹpẹtẹ. Èrò yìí lọ sábúrà. Mo wá ń bọ̀. Mo rí tí wọ́n yí kó sínú ọkà báyìí. Èrò yẹn dẹ̀ pọ̀. Mo wá rí pé mò ń bọ̀. Bí mo ṣe fẹ́ wò, wọ́n fọwọ́ rọ́ mi padà sẹ́yìn báyìí. Mo fi tipátipá garùn báyìí. Nígbà tí mo máa rí olódì ẹ̀ ni mo rí. Ẹsẹ̀kẹsẹ̀ tí mo tají báyìí, òun ni mo pè é lórí aago yìí. Mọ́mí, ṣẹ́rí lórí ẹni mọ́jú. Àlá tèmi náà lá ó burú gan. Ó sì mí là sí nǹkan tẹ́ sọ ẹ̀. In fact, bí mo ṣe tají, mo fẹ́ máa sọ fọ́kọ mi ní kọ́yìn wọlé tẹ́ sọ pé kí n wá rí yín rẹ̀.
Ó náà tún lákọ̀ tó tún jọ bẹ́ẹ̀. Exactly. Báyìí yẹn. Ẹ káàárọ̀ ma. Ó jà ní. Ṣé dáadáa ni? Àlàáfíà ma. Ọmọ ìdádì mi pé kẹ́ yọjú sáwọn. Dáàdì ẹni kì í yọjú sáwọn. Bẹ́ẹ̀ni. Ó dà. Sọ fún wọn pé Fọlọ́runṣọ́ wà lọ́dọ̀ mi tí bá ti dá lóòótọ́ máa wá yọjú sí wọn. Wọ́n sọ pé kẹ́ máa tẹ̀lé mi bọ̀ sí. Kí máa tẹ̀lé ẹ bọ̀? Bẹ́ẹ̀ni. Jọ kí ló ṣẹlẹ̀? Ọ̀bọ̀ tó ti sáré yọjú sí. Kó àwọn aṣọ yẹn kò lọ fọlẹ́ ìpìlẹ̀ ẹ rà wá. Ọjà dé bàbá mi. Mo rí ọmọ yín ní àárọ̀ yìí inú mi dùn mo kí ó kí mi dáadáa torí bí mo ṣe máa rí ló ń bẹ lọ́kàn mi. Ìyá wa ẹ wò mí mi ò ní dédé lálàá ṣùgbọ́n tí n bá wá lálàá yẹn alámídé máa ń ṣe ẹni tí n bá wá lálàá mi sí kó ní tọ̀hún lọ múra o. Ọ̀rọ̀ yìí ò yé mi bí òwe lẹ̀ ń sọ̀rọ̀ yìí ń tẹ bá rí gangan ni kẹ́ sọ fún mi. Ìyá wa àwa abiyamọ àní fojú sunkún ọmọ wa. Àmín àmín. Màá fẹ́ kí ẹ lọ sán ọjà yín kó le torí igi gogoro má gúnni lójú. Àtòkèrè la ti ń wò. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jọ̀ọ́ ṣé lè sọ irú àlàtẹ lásán ọmọ mi ṣé lè sọ fún mi. Ìyá wa à ń gbọ́ búburú lẹ́nu àbọ̀ rẹ̀ ọmọ yín ni mo lálàá yẹn sí àmọ́ lágbára Ọlọ́run kò ní sí ewu. Àmín. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣeun ìyá wa. Ẹ ṣé gan ni o. Àní fojú sunkún àwọn ọmọ wa o. Lágbára Ọlọ́run. Ọlọ́run ànífẹ́ yín náà. Ẹ ṣé gan. Àní fojú sunkún wọn. Àmín 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 o. In a lifetime. So, ó ti jẹ́ kí ìyá máa gbéra wọn lẹ́nu gbóná torí ọ̀rọ̀ tí ó tàn kàn. Torí ọ̀rọ̀ àlá. Ṣùgbọ́n pé ìwọ ló máa jẹ́ kí màmá yìí máa gbẹ́mí ara wọn sókè o. Kí ló tó ń sọ̀rọ̀ báyìí náà? Ṣé o gbọ́ nǹkan tí mò ń sọ ni? Alẹ́ tó ń gbérájọ́ ọ̀dọ̀ mọ́ mi wọ́n ní exact àlá. Ó wọ́n sọ pé ń gbéra wọn lẹ́nu gbémọ̀. Ṣé iṣẹ́ àbí ọmọkọ ni wọ́n ni? Ṣé ò ní sọ̀rọ̀ ni? Tó bá ti ẹ̀ jẹ́ pé mi nìkan sí is another thing. Tó bá yẹ pé mọ́mí ara léṣì ni wọn, mo sọ pé neighbor wọn. Báwo náà ṣe relate pẹ̀lú àtàwọn náà rírun kankan ló dé sọ pé ń gbéra wọn lẹ́mìí sókè. Ìwọ ló jẹ́ kí mọ́mí máa rọ́rọ̀ ìbí ẹni pé ọ̀rọ̀ tó tóbi ni o. Mẹ́mú àbẹ́rẹ́ ṣọ̀pá ara àta ọ̀nà ara àta tó ń sọ yìí. Bóyá bí tí mọ́mí ti ń sọ lójú ẹ̀rọ náà ti máa sùn ló máa lóhùn jí ló máa lóhùn lálọ́. Belief tèmi ni pé téèyàn bá lálàá tó bá sùn tó bá ti pray. Àlá máa lọ tó ní rántí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mọ́ tí kankan burúkú dẹ̀ ní ṣẹlẹ̀ sí ẹ. Belief ti ẹ nìyẹn àbí? Yes now. Belief ti ẹ nìyẹn. Mi ní jẹ́ kó fi tiẹ̀ kó bá tèmi. Ló tó ń ṣe bí àwọn àgbàlagbà wọn yóò wọ́ ẹ̀yin Yorùbá ìṣá ẹkùn máa ń ṣe oríṣiríṣi nǹkan tí ò tẹ̀ normal ni. Ọ̀rọ̀ àlá lásán ló ń sọ yìí. No, listen, mo sọ fún ẹ pé kò yẹ kẹ́rù báyìí. O ti understand? Most especially àwọn ìyá wa tá à ń sọ̀rọ̀ nípa abiyamọ ni wọ́n. O ti understand? Ẹ̀rù máa bà wọ́n. Bọ̀dà wá fúnra wa la máa gbọ́rọ̀ kó lọ́kàn wọn pé màmí kò sí nǹkan bẹ́ẹ̀ wò mo ti pray ìdarí àlá lásán ni. Ibùn tó bá tún lálàá yẹn tó bá ti bèrè lọ́wọ́ wa ní àmì ńlá kankan mọ́. So torí ẹ̀ ló ń ṣe báyìí. So easy kéèyàn gbọ́rọ̀ ikú kúrò lọ́kàn èèyàn. Ọ̀rọ̀ kú mà ni. Bẹ́ẹ̀ o ní kú. It's fine. Ó ti mọ nǹkan tó ń ṣe. Ṣé torí pé a ti jáde ti pẹ́ ni. So jẹ́ kí n gbẹ jáde. What? I'm not going there. Èmi ni mò ń bá ẹ sọ̀rọ̀ ó máa lọ èmi àti ẹ̀wù ní iṣu kankan ṣó lọ́la ló máa dá kanlẹ̀ ṣe ajáde jọ club ló fẹ́ lọ. Ìwọ lọ club báwo ni mo ti mọ club tá a máa lọ jẹ́ ká máa lọ sí 360. What's wrong with you now? Tó bá máa fi mu wáìnì díẹ̀ sí gbogbo àlá máa kó lórí ẹ tó bá sùn gan-an ní rántí àlá èmi nìkan ló máa rí akọ́ máa rí mi lórí ẹ ní pé àbọ̀bọ̀ ètò ti dé. Stop jẹ́ ọmọ màá gbé ẹ o. Ansa ofura, ansa jano, aja ofura. Tí ẹni sẹ́, ẹni tó mọ̀ mú kò kí ń ṣìyàn mú, kò lè kí ń jí mi rán. Tí ẹni. Kí ṣe tèmi, èmi kọ́ ni mo ní. Ó ìwọ oníkàn tó ní gbòdì ọ̀run fẹ́ sílẹ̀ bùbù. Gbà! Èmi kọ́ ni mo ní. Gbà tó jẹ́ lọ́wọ́ ni. Tí ẹni. Gbà!
aago kan ṣẹ̀ṣẹ̀ kọjá ìṣẹ́jú mẹ́wàá ni. Ọlọ́run ló ṣàánú. Ẹ̀rọ olówó ẹbí. Ìyá Fọlọ́nṣọ́. Ó wà ìṣòwò òru. Ọ̀ṣọ́wó òru bẹ́ẹ̀ ni. Fọlọ́nṣọ́ àti àwọn àbúrò rẹ̀ yòókù ńkọ́? Mo ń gbúrò wọn, àlàáfíà ni gbogbo wọn wà. Ṣé kò sí nǹkan? Kò sí láburú, kó mọ̀ bá a sí náà ni. Tó bá dáàárọ̀ la mo fẹ́ kí wà àti Fọlọ́nṣọ́ kẹ́ wá rí mi. Ọ̀rọ̀ pàtàkì kan wà. Ó dà, tílẹ̀ bá mọ́ màá pè, màá ní kó wá bá mi, àjọ wá sọ́dọ̀ yín. Ẹ ṣé, mo ti gbọ́. Ẹ ṣé, Ọlọ́run kó jí wa rẹ̀. Má jèrè o. Mo dẹ̀ ti fẹ́ fi sí kíní jàre. Whatever would happen in a lifetime would have happened in a spiritual realm. It has happened before. Àló ti ṣẹlẹ̀ rí. Òun ló ń fojú hàn wá. Àìbìkítà tó ń lọ sáyé. Mọ́mì ẹ̀ka sọ́mà. Ṣé dáadáa ni? Adúpẹ́ ma. Báwo ni nǹkan? Fine ma. Báwo ni school? Adúpẹ́ fọlọ́. Ṣé gbogbo ẹ̀ ń ṣe? Adúpẹ́ fọlọ́ ma. Adúpẹ́ tí ẹ̀ ń ṣe. Yes ma. Àǹtí fọlọ́run ṣọ́. Ẹ kú àìrìnà ìbẹ̀rẹ̀ ni ọmọ oúnjẹ ọ. Dáàdì bá. Ó wà nílé mà. Ìrùdù máa máa tàyè ké. Máa sákàyè máa lè tẹ́tà. Alábìrán ni o, tí bá ń la lọ́wọ́ báyìí, á jọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni. Ìgbà tí bá ní mo tají sí, gbogbo ara mi á máa gbọ̀n, màá máa lágùn gidi wá láti inú. Ìyá Fọlọ́nṣọ́. Sá. Nígbà tá a bí ọmọ yìí, tá a wo àkọsẹ̀jáyé rẹ̀, nǹkan tí wọ́n ní kẹ́ ẹ ṣe ǹjẹ́ ẹ ṣe. A ṣe ìwọ̀nba ń bẹ̀. Ìgbà tí bàbá ẹ̀ kú la parí gbogbo ìyókù mọ́. Ibi tá a ṣe dé náà ló dúró sí. Ìwọ lèmi ọ̀dà lẹ́bi. Lọ́nà wo? Ǹjẹ́ nígbà tó rọ̀ rí bá wọn jọ jẹ́ kí n gbọ́. Ohun tí mo fi jẹ̀bi nìyẹn mi ò sọ. Ọ̀rẹ́ ń gbà mí ọmọ ń kéwe ó sì bá náà ní kò bàjẹ́ o àgbàrá òjò wa ní bóun ò ní léwu òun lè ní ò ní gbà fún nǹkan ò ní ṣe yín nǹkan ò ní sáwàtà bí yín a jẹ́ pé ìrìn yín tó kẹ̀kan ni a kò lẹ́sẹ̀ Ọlọ́run sì ṣẹ́gun fún wa. Ó ti tó bí ọjọ́ mélòó kan tí mi ò ti rí Miss Fọlọ́nṣọ́ Ayọ̀délé níbi iṣẹ́. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbogbo? Actually sir, mo tún rò pé tí wíìkì bá máa fi rọ́nà tí a bá rí sà, mo máa ń report ẹ̀ fún sà, but I think try láti reach our clients ẹ̀ pé lọ sà. Ó ní tó gbà ó tí ò ti wá síbi iṣẹ́. Ọ̀sẹ̀ méjì ni ò ti wá síbi iṣẹ́. Lóòótọ́. Bẹ́ẹ̀ni sà. Wow, I am grossly disappointed. I'm sorry sir. Ọmọ yẹn ò wá síbi iṣẹ́ fún odindi ọ̀sẹ̀ méjì, ó dẹ̀ ń rí mi níbi iṣẹ́ yìí ò dẹ̀ sọ fún mi. Manager lọ sọ pé ká ṣe ní sùúrù fún sà. Manager ní kẹ́ ní sùúrù fún at the detriment of my organization. Ìkan ló máa fọ́ múnú méjèèjì.
Either kò fẹ́ ṣiṣẹ́ àbí kó má ṣiṣẹ́. But mi ò ní ever lajú mi lẹ̀. Kẹ́nìkan bá lé iṣẹ́ jẹ́ mọ́ mi lórí. You can go. Ẹ kúrò wájú mi. Ẹ kúrò wájú mi. Àìbìkítà. Ayé di bó ṣe rí. Oníbodè mo dé o, mo jíṣẹ́ tó rán mi. Oníbodè mo dé o, mo jíṣẹ́ tó rán mi. Oníbodè mo dé o, mo jíṣẹ́ tó rán mi. Oníbodè mo dé o, mo jíṣẹ́ tó rán mi. Mi ò lọ. Mi lọ sí ire ṣe máa jẹ́ kó mú mi lọ ní. Mi ti lọ sí ẹbí mi sílẹ̀ mi lọ. Bàbá ti kò lọ́nà wò lọ. Tẹ́ kò ṣe yín lọ́nà wò lọ. Báwo mo fẹ́ fẹ́ yín rí ẹ̀fà ní wọ́n lọ. Mo fẹ́ fẹ́ yín rí ẹ̀fà ní ìwọ́n lókun. Má lọ náà ó lè lọ. Kí ló ṣẹlẹ̀, ta ló ń lọ? Lọ́gbọ́n. Ṣé bí nǹkan tó ń sọ nìyẹn, má lọ. Kí ló ṣẹlẹ̀? Kò mọ lára ni. Allah. Irú àlá o, calm down. I'm fine. Mo ẹ sùn lọ́wọ́ pé mo rí àwọn angel ọkàn tí wọ́n ṣàwọ̀ white bákan pé wọ́n fẹ́ máa mú ẹ lọ. So mo ń try láti wò pé ò ní lọ. Mo ṣáà ń pariwo. Ẹni alálásán ni jẹ́ ká sùn. Nǹkan sọ pé kí n jẹ́ ká sùn alálásán ni. Ẹ̀rù bà mí. Ọlọ́mọ ẹ̀ kí n kún kékeré kí n má rí kú òjijì. Kí ló ṣẹlẹ̀ gọ́gọ́? Àmì babe. O lè kú náà. Ṣebí èmi ni mo lálàá mi dẹ̀ ni mo sọ fún ẹ pé mo lálàá sí. Ló sì mátà. Ó ti ń pọ̀ jù náà. Kò ń ṣe pé bóyá èmi àti ẹnìkan là ń lárò àlàyé. Ṣé o máa dúró àwọn èèyàn tó ti sọ pé àwọn lálàá again? Ó ti sún mi o. Babe. Àlá máa ń ṣètò òun ni. Àlá nìkan tá à ń sọ̀rọ̀ nípa èyí náà. Tẹ́mi ọba ṣe fẹ́ gùn sílé yàn ṣe máa ń láwọn àlákàlà máa wá tí nǹkan dáadáa bá ti fẹ́ ṣẹlẹ̀. Babe, I don't believe in all those things. Please. Bẹ́ẹ̀ fẹ́ kí n máa sọ àlàfẹ́ mọ́ tí n bá ti lálàá tèmi kí n máa jẹ́ kó wà nù mí. Ṣe ní sọ fún mi. Náà ẹ ká sùn àlá ni ò ní kú. Ìwọ sùn mo wà ókè mi sùn. Mi ò má tún lọ sùn kí n má tún máa lọ lálàkàlà kí ẹ̀ sí mi sùn. Bẹ́ẹ̀ mo máa sùn. Àìbìkítà ọmọ ẹ̀ bí bó ṣe rí. Àìbìkítà. Àwa ti ṣe tó yẹ ká ṣe gẹ́gẹ́ bí ọmọlúwàbí. Bẹ́ẹ̀ni sir. Mi ò dẹ̀rù pé à ń bá ní tàn káfá ní tàn yá. Yes. We have tried our best possible to make sure we live. Àwa nítorí pé abáyọ̀ tán ní ìsìn ká lè jẹ́ kó fà wá nítàn yá. Mo rò pé a ti ṣe tó yẹ ká ṣe gẹ́gẹ́ bí ọmọlúwàbí. Ìgbà tí Ọlọ́runṣọ́ dẹ̀kọ̀ tí ò wá níṣẹ́. Mo rò pé ìkan ló máa fọwọ́ mú inú méjèèjì. Yeah. Go and prepare a letter of termination. Ṣáàjẹ́ lówó. A jẹ wọ́n ní owó oṣù iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n dúró parí ẹ̀ sá. Good. Ẹ prepare owó ẹ̀ kanta. Ẹ prepare owó ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ sí bank account. Gbogbo ọ̀nà tẹ máa fi gẹ́ẹ̀tì lẹ́tà yẹn across sí. Bó jẹ́ tó courier service. Ẹ make sure pé ṣe. Enough is enough. Rí mi tẹ bá ṣe tán. Okay sir. Orílẹ̀ ìwà fúnra a kò sọ́fìn. Ẹ kú jókòó mà. Ọkọ yín kọ́? Bá dẹ̀ dá kí n ṣàlàyé àwọn kan ẹ̀ fún yín lójú wọn.
ẹ lè sọ gbogbo ẹ̀ fún mi máa sọ fún wọn. Well, níwájú Ọlọ́run ọba láì tí a kò dọ̀ pé jẹ́rìí rọ́ ohun tá a mú a rí níwájú yín ó jẹ́ nǹkan tó lágbára gan ikú òjijì nǹkan tá a rí ní iwájú yín tí ẹ̀dẹ̀ gbọ́dọ̀ tètè ṣe àwọn iṣẹ́ kan lórí ẹ̀ ní kíákíá. Kò sí ìlú máa ṣe. Nǹkan tí ẹ máa láti ṣe ni pé aláti ṣe iṣẹ́ ìràpadà fún yín ní kíákíá tí kò gbọ́dọ̀ pẹ́ rárá. Ẹ máa ní láti ra aṣọ funfun ọ̀pá 3 pẹ̀lú ìmọ́lẹ̀ 7 pẹ̀lú àgbà 4 máa dọ́gba iṣẹ́ yẹn fún yín. Tí ẹ bá jáde sí àyíká bí ẹni sìn ẹ máa rí àwọn tó ń ta ibi ẹgbẹ́ mi àwọn ń ta àwọn spiritual materials. Ó lè má sí aṣọ funfun yẹn ńlẹ̀ for now bá ṣe béèrè náà bí ó tó bá ti sí máa ìtàlẹ́ lọ gẹ́ẹ̀tì yẹn wá ní kíákíá. Madam kò bá dákẹ́ ṣí léni ẹ̀mí Ọlọ́run ní fi yín sílẹ̀ nǹkan tọ́lọ́run fi yé wa ó ju nǹkan tí ẹ̀yin ń rò lọ ṣe ti gbọ́ ìgbìyànjú Ọlọ́run á dúró tì yín ṣe gbọ́ ẹ tètè sáré ó jáde gẹ́tà àwọn materials yẹn ṣe ti gbọ́. Olúwa ti ń bẹ tanú rẹ̀ ṣe ń bẹ síbẹ̀ sí. lóhùn ló múlẹ̀ ayé ìrúdurùdu. Bàbá ń ṣọ́ kí ni wá kiri tó ń dààmú ara ẹ̀ wọ́n tó yẹ kó ti fẹ̀tẹ̀ sílẹ̀ tó ń parapara. Kó lè dáná ní bá kiri kí gbogbo ẹ lè níyànjú náà ni. Ẹ̀pọ̀ òbòrò mọ́ bàbá wọn bẹ̀rẹ̀ kó òun kan tó máa ń ṣe. Kunle Afod fúnra a kò sọ́fìn. A ó pàdé létí odò lẹ́sẹ̀ táńgẹ́lì ti tẹ̀. Ó máa dára bí kírísítálì lẹ́bàá ìtẹ́ Ọlọ́run. A ó pàdé létí odò dídán náà. Bẹ́ẹ̀ làwọn mímọ́ lẹ́bàá odò. Kí ni gbogbo eléyìí kí ló ń ṣẹlẹ̀ bí? Síkú ẹ̀ là ń ṣe yìí, ẹyẹ ìkẹyìn là ń ṣe fún ẹ. Ọlọ́run jẹ́ èmi ò ní kú. Pásítọ̀, ẹ̀yin náà tún bá ṣe bọ́dọ̀ yín mo ti kúrò sí ẹ̀yin kọ́ lẹ́ni kí n lọ ra àwọn kankan wá ni. Ìgbà yẹn ti ré kọjá lọ. À ń ferú fún eérú, à ń fi èpè fún èpè lórí ọ̀rọ̀ ẹ báyìí ni. Kókó òjijì èmi kọ́ bí pé òde sọ̀rọ̀ owó kan wò. Ṣọ ó ti pẹ́ ó yẹ kó lọ fọwọ́ rọ gbígbà nítorí òkú tó bá ti kú kọ kí tún bá láyè rojọ́ mọ́. Èmi ò kú o kí ni tí mo gbogbo ilé báyìí. Gẹ́gẹ́ bí a ti ń fi eérú fún eérú tí a ń fi èpè fún èpè. Babe, are you okay? Kí ló ṣẹlẹ̀ oṣù ni? Ẹ bá lè ṣe expect ẹ̀sùn. Kò ṣe nìkan, kò ṣe ẹ̀rọ méjì, kò ṣe ìkẹta. The same thing, countless times. Ó wá sọ pé kí n sùn. How? Babe, ṣé o mọ̀ pé aláìlójì mi sí? Bọ́ ṣe bí nǹkan tán ní kẹ́ṣin church ṣe bó ti ṣe náà. Ó ti ṣe. Ìgbà tó ti ṣe gbogbo ètò kù yìí
superstition lásán ni kò sí nǹkan kan ṣàlá lásán. sí ó ti tó superstition all the time. It's not coincidental now. Alákọ̀ọ́kọ́, ẹ̀kejì, ẹ̀kẹta, ẹ̀kẹrin, countless times. Ó dẹ̀ ń sọ pé superstition ni. Kí ló tó ń ṣe báyìí fún mi now? Oh, because ìwọ kọ́. Torí tó bá jẹ́wọ́, imagine kí n máa lálàkú rẹ̀. Káwọn èèyàn máa lálàkú rẹ̀. Ṣé bó ṣe máa mú lélẹ̀ ni? No, now. Why are you talking like this? Kò possible kó jẹ́ pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ second day máa wòran. O tún wá fẹ́ bà gbogbo ẹ̀jẹ̀ o ní tó bá jẹ́ pé mi ló ṣẹlẹ̀ sí. O mọ̀ tó bá jẹ́ mi ò ní sàn kankan pé mo lálà. Because kò sí nǹkan kan nù ẹ̀. Dẹ̀ni wọ́n fúnra ẹ̀ náà mọ̀ pé kú tó bá fẹ́ pa ẹ̀ mo máa sọ ni pé kíkú yẹn pa mí. Ọlọ́run jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí ẹ náà. Jẹ́ ká gbé gbogbo eléyìí kúrò ká lọ sùn. Kò sí nǹkan kan bẹ́ẹ̀ náà. Okay. Ṣé wọ́n mọ adúrú rìn tí mo ti rìn? Bí gbogbo ẹnu ẹ lọ. Adúrú rìn wo ló ti rìn? Ìrìn tó rìn láti lé lọ sí club. Ìrìn tó rìn pẹ̀lú àwọn ọ̀rẹ́ tẹ fi hang out tẹ fi chill out. Ní ìrìn tó rìn nípa nǹkan tó ń ṣe mí. You're just self-centered. Ṣé bó fẹ́ sùn ni? You can go and sleep. Is that why tó ṣe ní pé kí n gbé gbogbo ẹnu mi lọ? Just go and sleep. I don't want to talk to you. Kí n gbé ẹnu lọ. Okay. Thank you. Kò ń ṣe kó máa sọ fún mi pé kí n má bínú pẹ̀lú. Sùn rẹ̀ tó bá fẹ́ sùn, má dákún gbogbo wàhálà àti frustration tó ti wà lára mi tẹ́lẹ̀. Just sleep. Àìbìkítà. Ó yà mí lẹ́nu ìgbà tí mo wá ẹ̀dọ̀ fẹsẹ̀ tí mi ò bá ẹ̀ tí kan náà àwọn staff yìí sọ pé wọ́n ti sáàkẹ́. Kí ló dé, kí ló ṣẹlẹ̀, kí ló ṣe? Ìgbà tó ń tiẹ̀ sọ fún mi believe because mo yẹ years tó ti ń bá wọn ṣiṣẹ́ láti company yẹn but ṣé o ṣe fraud ni? Me of all people, fraud. Mi ò ṣe fraud o. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé for a while mi lọ bíṣẹ́ due to something so gbogbo period tí mi fi lọ tí mi yọjú rárá yẹn ó really affect a lot of things. Ìtorí ẹ̀ náà ṣe relieve me of my job. Ìwọ ọ̀rẹ́ mi ṣé orí gbogbo nǹkan tó ń rẹ kò tó rò rárá o kò tó rò tó bá dásìkò tó yẹ wá Ọlọ́run máa fún wa lóhùn títí Ọlọ́run máa dá wa lóhùn. Àmín. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó kọjá òye gbogbo yín kò tiẹ̀ sún mọ́rọ̀ ọmọ tí wọ́n ti ń sọ rárá. Bó nǹkan tó ń ṣe ní kálukú ọ̀tọ̀. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ tó ò lè sọ fún wa? Àdúrà tí ká ṣáà máa gbà ni pé kọ́lọ́run jẹ́ kájọ máa péjọ jókòó báyìí bára wa sọ̀rọ̀ ká dé máa bá wa ṣe nǹkan gidi. Àmì ooo. Ẹ jẹ́ kí n bá yín gẹ̀ẹ́tì nǹkan tẹ́ máa jẹ. Jẹ́rìí ọ̀rẹ́ mi. Iyán ni kò gún wà o. Nǹkan téèyàn rò tó ju ọ̀rọ̀ ọmọ lọ́pọ̀. Èèyàn lè ronú business náà. Ṣé ìwọ mọ̀ pé téèyàn bá wà ní ọdún kìíní ọdún kejì ọdún kẹta tí ò rọmọ bí ó máa ń fàròyìn tẹ́lẹ̀ á máa tójú bọlé kiri àwọn ojúlé káàkiri báyìí. Ó tún dé àkíkà ó gbé fún. Báwo lè ṣe máa sọ pé ẹ máa fi pé àárín o ní nǹkan tí gbogbo á mọ̀ pé gbogbo nǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú àlá kò pọ́sibù rẹ̀ dọ́là ìjọ tí mo sọ pé o lálàá pé o fò láì ní wéyìn jọ ṣé lè fò dé láì. máa jábọ́ straight. Sọrí mi lè fò náà báwo lè fẹ́ fò ìtẹ̀ yẹ bá mi kàtẹ́ ti bí lọ. Suicide mission nìyẹn náà lẹ́yìn iṣẹ́ yẹ and moreover the last time that sorry to at the club. Ṣé wọn gbé nǹkan tèmi sọ fún ìyá ẹ nìyẹn bọ̀ṣẹ̀ rọ̀rọ̀ tájọ́ fi ṣeré ìta fi mọ tíì tó bá mọ bí ìyàwó mi ṣe change ẹ̀ mọ́ mi lọ́wọ́ eléyìí kan sọ fún mi ni wọ́n máa rò pé mi ni mo yọ sí lójú àlá bẹ́ẹ̀ mi ni mo yàlá tó lá gangan ni ó kàn pariwo bí gbà ní mo mọ nǹkan tí mò ń sọ sẹ́ẹ̀ àlá lásán ni. ó yẹ kó change ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ìwọ ni wọ́n rò pa àlá lásán ni but come to think of it ṣé wọ́n mọ̀ pé Africans ni wá a máa ń gbàgbé fact yẹn pé Africans ni wá Africa tàdé wà yìí ẹṣin tó wà níwèé lè sáré tí wọ́n bá draw ìbọn sínú ìwé báyìí búlẹ́ẹ̀tì lè tẹnu ẹ̀ jáde confam ni mo sọ ok ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ bó ṣe wá wà yẹn àlágbà mi ó lè jẹ́ message lọ́lọ́run fẹ́ fi pass fún wa àlá tí kì í ṣe pé ẹ̀kan lẹ̀ la òun la ìyàwó ẹ̀ la ó dẹ̀ similar síra wọn a máa ń fi ìpalà gan ni o but àlá tẹ̀ ń wò yẹn gbà mí máa ń gbọ́n jẹ́ èèyàn lọ at times ṣẹ́rá àlá tẹ̀ ń wò yẹn
Ọlọ́run fẹ́ fi pass message kan ni àwa làwa máa wá ronú deep láti mú ọ̀rọ̀ yẹn ká máa mú lò ká ṣe necessary things tó yẹ ká ṣe alátẹ̀yìn rò pé ó gọ̀ yẹn ń gbà mí máa ń gbóúnjẹ èèyàn lọ. ọ̀dẹ̀ ẹni ẹ̀. ó gbọ́ tó lórí sọ pé ẹni lówó he lójú àlá tó ń dunnú ẹni kò tẹ pámọ́ṣẹ́ ẹ̀ nítorí ebi irú nǹkan bẹ́ẹ̀ wọ́n ti tètè jára mọ́ṣẹ́ pé ó ti mọ̀ àlá ẹ̀ ti wọ́n lẹ́ẹ̀lẹ́ nìyẹn. ọ̀dẹ̀ ẹni ẹ̀ ọmọ ìṣeré ọ̀dẹ̀ lóyún bọ́ ẹ̀. mi ìṣeré ìwọ àti ìyàwó mi ló yẹ kẹjọ fẹ́ra yín. mo wà very sure pé by this time ẹ ti máa bọ́ sórí tv lọ sórí rédíò ẹ ti bọ́ sórí gbogbo social media pé ok o à ń lálà àláwádẹ̀ ṣe. ó ti yé mi ẹ kí wàá ló padà ṣe pẹ̀lú àwọn fámìlì ẹ̀ ó yẹ kẹ́ ti pè àwọn olórí ẹbí wọn kán ti mọ nǹkan tó máa ṣe. fámìlì wo lórí ọ̀rọ̀ wo jọ mi lọ́rọ̀ mi fẹ́ fèsì sọ̀rọ̀ tiẹ̀ kí ni wọ́n rí sí nǹkan tó ń sọ. straight up kò sọ̀rọ̀ mbẹ́. ọmọ kí n fọ̀rọ̀ yẹn mọ́tí. nínú báìbù gan Joseph alala ó ní mí nì. láyé gbà yẹn. láyé gbà yẹn. things ti change. wọn kọ báìbù mọ́. gbogbo nǹkan tá à ń ṣe ń gbà tá à ń ṣe ń sìn ṣó gbà ń gbà yẹn. tó bá ti yó ṣó ti yó rí club kó sùn kó lálà. ṣó mo rí àlá tó máa lá. ṣe wí ó ní orí adé tó abìwà pẹ̀lẹ́ adé á fún elémèrè ọmọ ìjà orí sẹ́kù ọmọ ogun ẹ̀fùwà pè ní ìsọmọ kẹyìn wọn léńjẹ tán ti kọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé tán fẹ́ lọ rè é yan rí lọ́dọ̀ àjàlá alámọ̀ tí ń mọ rí babaláwo dífá fún wọn ó ní kán lọ rè é rúbọ rúrú ẹbọ nígbè ní èrú ẹbọ kì í gbé yàn. ẹni ohun ẹbọ kí ni ètùtù lọ́nà àbáyọ. tí ìgbà ní parọ́ fún yín yóò ná yín lówó díẹ̀ o. owó owó ń ṣe problem bí èlò là ń sọ̀rọ̀ ń pa ẹ̀. torí gbogbo àsìkò tá a wà yìí gbogbo sàmánì tá a bá fẹ́ ra gbogbo ẹ̀ owó tí ọ̀nà yóò tó 50,000. sir 50,000 kéré nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ náà ẹ fún mi lákàá nọ́mbà yín ṣàlẹ̀ ṣe ń sìn. 50,000 bẹ́ẹ̀ ni ìyá wa 50,000 tẹ́mi ọmọ mi àbí kò sí wàhálà kọ́kọ́rọ́ kan tó wà wà tó tún fẹ́ bẹ̀yìn ajá jẹ́. kí ló tún ṣẹlẹ̀ ṣé ẹ̀ lákàá nọ́mbà ni. òun ni pé fúnra lára rẹ̀ yóò lọ sọ́jà yóò lọ rèé ro bí àbàtà funfun méje wá pẹ̀lú owó tó jẹ́ pé oògùn ara rẹ̀ ni yóò lọ rèé fi ro bí àbàtà funfun méje wá yóò wá kó wáyà yìí. ìyá náà ń ṣe problem now babe ṣé ká lọ ra yín sìn babe jẹ́ kí n gbé ẹ lọ ká lọ ra. tá a bá ti yanjú gbogbo eléyìí gbogbo ohun tí ń ràn pátápátá ní ọ̀tàn lẹ̀ àwọn onílé ọba wá sí. mami kó má bàa sí ni mọ́mi wọ́n pè mí láti ọ́fíìsì nsìn so wọ́n ní mo láti yọjú sí ọ́fíìsì kò ń ṣe pé bóyá wàhálà kankan wà ó ní contract kan tá a ti ń lé láti ìjọ mẹ́ta lọ́wọ́ ìjọba so wọ́n ti wá sọ pé company wa ló fẹ́ gbé fún so torí ẹ̀ ni so tán bá dé rí mi sí percent tó máa sign so torí ẹ̀ mo fẹ́ lọ so ẹ máa gbá kí ìdání so tẹ bá ti ṣe tán èèyàn lè máa lọlé so ẹ máa fáwọn ìwé ara mi bẹ́ẹ̀ ni ma of course mọ́mi ẹ ṣe ẹ kú tọ́jú yes mo bẹ́ẹ̀ ni ma tàbí lágbára Ọlọ́run ó dẹ̀ máa yanjú sí rere lágbára ire ló máa mú bọ̀ ò ní regret. àmín ṣé kò ń ṣe pẹ́ ní cash owó yìí wà. ẹ tẹ́ bá dẹ̀ ní ìdòwò náà owó wà nù mọ́tò ẹ ṣe ma ẹ ṣe ma all right ma yes ma yes ma. Ìbà ìbà. Bọ́mọ alára bá jí lóde alára ọmọ alára pọ́rí tiẹ̀ lóde alára. Bọ́mọ ajẹ́rò bá jí lókè jèrò á pọ́rí tiẹ̀ lókè jèrò. Olúpẹ́ lórúkọ tó ń pẹ́ kò. Àjíkẹ́ lórúkọ tó ń pẹ́ yọ. Àwọn olúmọ̀tẹ̀ lórúkọ mi. Obì kọ́ ẹ́kú kẹ́kẹ́kọ̀ lórí ìlà o. Orógbó ló ní kó o gbó. Bẹ́ẹ̀ ni èyí tí ń bá wí lónìí ó dàsẹ́. Mo délé alára mo bá níbi wọ́n gbé ń ṣeré. Mo délé ajẹ́rò mo bá níbi wọ́n gbé ń múrogún. Mo délé wọ́rọ̀gún àgbẹ̀ mo bá ní méjì ń porí akọni tọ́tọ́tọ́. Adé afọ yígiyígi ẹ ti dò yígiyígi lónìí òkú mọ́. Bẹ́ẹ̀ ni. Obìnrin lórúkọ tó ń pẹkú, ṣàgbàbíyẹ lórúkọ tó ń pẹ̀rùn, gbàgbà ilé lórúkọ tó ń pẹ̀mọ́ yàmí ẹlẹ́yẹ. Èyí tá a ṣe lónìí kó ju wá ṣe o. Èyí tá a ṣe lónìí kó ju wá ṣe o. Irú ẹbọ ní gbé ní, àìrú ẹbọ kì í gbèyàn. Ìkúrú ọ̀kété,
àrùn yọ kété. ìtànà elégédé ní gbayì lọ́wọ́ elégédé o ìtànà rere ní gbayì lọ́wọ́ rere ajígbayì àrìnàgbayì àjàgbayì ń tàrá gbogbo bí tó bá ní kọ́ mọ́ gbayì ni o kúkú yọ kété lónìí káwọn yọ kété lónìí ikú tó bá kú òdílé ẹ̀ta òdílé lòdì àrùn tó bá ṣe òdílé èyí tí mo ṣe lónìí yóò ju wá ṣe ikú yọ kété nu sí pákẹ́ ẹgbà ẹ̀yán wọn ẹ kó gbogbo àwọn kinní yìí ẹ lọ rè gbé fáwọn àlùbárà. ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe kó lè bá ibi tí ń rí ẹ ṣeun ọyá gbàgbé ẹ rọra yá wa. ọmọ ìbò ṣe. kọ́ńtàkì máa fi wọlé lásán tàbá gba owó lásán àkọ́kọ́ múrí márùn lásán. múrí márùn a máa wá pè wọn alágàndá abẹ. alágàndá abẹ. nínú mọ́tò wọlé sí alágàndá abẹ. ọlọ́run àbá àbùgá lọ tó sọ pé wọ́n ló sún jẹ. wọ́n ṣe yáàtì. nìkan òun kọ́ ló ṣe. kí ni ṣe é. ìwọ ló ṣe. ó ní kó parọ́ náà ìwọ ló ṣe kí ni. ṣẹjọ́ ń gbé ni. ẹni tá a jọ mọ̀ sí lè dáná ni. ẹ bọ̀ ọmọ kan tó ṣẹlẹ̀ má torí pé oúnjẹ wa dùn sí kó má fẹ́ má rí wọn. ilé ìtẹ̀wé ti sọ pé wọn ò ní má rí náà. ń gbọ́. mo wà ókè mo ṣe wà yìí gidi gan ni o. ó wà ókè nǹkan ṣe ẹ́ ayọ̀ ẹlẹ́nu. oṣù ẹni máa ṣe gbéyàwó àti gudugudu méje. mẹ́ta gan débi méje. gudugudu méje ló sá fún báyìí. àwọn german tán láwọn ní mari lọ́yọ́ sí wọ́n padà bímọ láàsán. kò sí wàhálà ṣáà máa rí o báyìí máa sọ fún ènìyàn. ebi ti pa mí láti jẹ. àìbìkítà ayé di bó ṣe rí àìbìkítà àìbìkítà. ìgbà tó ń gbóná jọjọjọ òun ni mo sá wá sọ́dọ̀ ẹ̀dẹ̀ tẹ́wọ́ ẹ̀gbà mi. níbo ni wàá tarí ẹ sí n tó bá ṣẹlẹ̀ sí oyin ló ṣẹlẹ̀ sí. ẹ ṣe o kárí ọmọ màá tún yọjú sí i. àbúrò ní ṣẹlẹ̀ sí Kunle uba fura ako safi àìbìkítà ọmọ ìbò ṣe rí àìbìkítà. ọ̀dà ló jẹ́ wà ókè náà. dẹ́ẹ̀dù o tẹ́sí oúnjẹ mi mọ́. mo ti jẹ snacks lọ fi. yóò mọ ọ náà. kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ bro. Oh, this is so saddening. What a bad news. Why now? Why? wọ́n máa ti ṣe o wọ́n máa but kí ló tó fi mí lẹ̀ kí ló tó máa fi mí lẹ̀ níbo ló ti fẹ́ kí n bẹ̀rẹ̀. No, why? Calm down. Ní sùúrù ire. àtẹ̀kùn àná la máa lọ bẹ̀ ìgbò àná la máa lọ bẹ̀ jókòó náà jókòó kẹsàn-án jókòó ní rúṣùlẹ̀ wa. kó tiẹ̀ calm down ire calm down. jẹ́ kí gbogbo wa máa lọ bẹ̀. ẹ jẹ́ ká lọ. take it easy pẹ̀lú bóyá ń lọ yìí ó tó lẹ́nu. ní sùúrù. ayé di bó ṣe rí
àìbìkítà lóhùn lé ayé ìrújúrújú pansa ò fura pansa jáná ajá ò fura ajá jẹ onílé ò bá fura àkóso. Kí dúdú ó lọ kí ìmọ́lẹ̀ dé, kí ìbànújẹ́ jìnnà réré, ogun ikú òjijì kó jìnnà réré, ìdààmú yàgò. Kí dúdú ó lọ kí ìmọ́lẹ̀ dé, kí ìbànújẹ́ jìnnà réré, kí ẹkún ò ṣe jìnnà réré, kí adùn padà wọlé wá. Níbo? Kí ló ń ṣe fún ìyàwó mi? Mo kàn wá nulẹ̀ mo rí ẹ́ sìn ìgbà tí mo máa dé nulẹ̀ ẹ ti sọ nulẹ̀ di kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣe fún ẹ? Ọ̀gá ẹ má bínú sà, mo rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé náà ni èmi náà ní kí n gbìyànjú tèmi, ẹ má bínú. Why are you looking at me like that? At least ìgbà tí nǹkan tó bá ń ṣe mí tí ò bá ká ọ lára àwọn tó bí kíkà fún mi wá ṣáàjì kan pray fún mi. Okay. Kí dúdú ó lọ kí ìmọ́lẹ̀ dé, ikú bìlà, kí ìbànújẹ́ jìnnà réré, kí ayọ̀ kó wọnú ilé wá. Kí dúdú lọ kí ìmọ́lẹ̀ dé, kí dúdú lọ jìnnà. Ẹ jọ̀ọ́ máa mo fẹ́ sáré sọ̀rọ̀ kan fún yín ká tó máa lọ ní. Ó yá ṣé kò sí? Kò sí nǹkan kó má dẹ̀ bá a sí náà ni mo ṣàkíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta mo mọ̀ yín dáadáa ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ mo dẹ̀ mọ̀ pé nǹkan kan wà lọ́kàn yín tó ń dùn yín tó yẹ kẹ́ ẹ sọ tẹ́ ẹ̀ dẹ̀ sọ tó ń gbé yín lọ́kàn. Ẹ wò tí n bá sọ fún yín pé nǹkan kan ò ṣe mí irọ́ ńlá mò ń pa fún yín o. Nǹkan tó ń ṣe mí jẹ́ nǹkan tó ń bà mí lẹ́rù gidi ó ń jẹ́ káyà mi máa jáun gbogbo gbà. Ṣẹ́rí àlákàlà ni mò ń lá lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ pé kí n ṣe máa lálàá pé olódì mi kú. Ṣẹ́rí tó bá ti wà jẹ́ mi nìkan mò ń lára láyẹn kò ní bà mí lẹ́rù ó ti tó sí bí èèyàn 6 sí 7 tó ti lárò nǹkan náà sí mi kò dé sẹ́ńtà gbọ́ pé ọjọ́ kú òun súnmọ́ tí inú ẹ̀ máa dùn kọ́lọ́ má jẹ́ àkókò òjijì. Àmín màdámù ó pọ̀ ó pọ̀ adúrú nǹkan báyìí lẹ̀ ń dé mọ́ra láti mo èmi náà sọ bẹ́ẹ̀ mo mọ màdámù tí mo ní ẹ̀ẹ́dẹ̀ sọ ẹ wò ọwọ́ tó bá ń dùn yàn èèyàn ń fi sábẹ́ aṣọ ẹ ti sọ àmọ́ ẹni tọ́lọ́run lè ràn síyàn ẹ wò tí ẹ bá wá ní sọ pé àbí kẹ́ máa rò pé bí mo yẹ jẹ́ sí yín èmi náà ní àwọn ìgbìyànjú kan tí mo lè gbà lórí ọ̀rọ̀ tẹ́sọ̀ yìí o èmi tẹ́ bá ní máìndù. ṣé bí kò ń ṣe nǹkan tó pa mí lára. àyè lára èmi náà mọ̀ pé mi lè ọ́ ti ó lè dá náà ni mọ́ mi láwọn nǹkan kan tá a máa ń ṣe lọ ní ṣàdọ̀dọ̀ wa tẹ́ bá ní máì bóyá ká tún try nǹkan yẹn. Ìgbà wo la lè lọ ṣe. àìbìkítà
lóhùn ló múlẹ̀ ayé ìrúdurùdu báńsá ò fúnra báńsá jáná ajá ò fúnra. ẹ̀yin èèyàn máa yà mí lẹ́nu ẹ̀ ń bá fọlọ́run ṣọ́bẹ̀ ẹ̀ ń bà mí lẹ́nu ǹjẹ́ ẹ mọ àdánù tó dálẹ̀ sínú iléeṣẹ́ lẹ́nu ìgbà tó fún wa. Sorry, sir. Torí wọn ṣe bẹ̀rẹ̀ ni mo ṣe bá wọn bẹ̀bẹ̀, sir. And she has a very clean record and hardworking as well, sir. Báyìí sá pẹ̀lú gbogbo àlàyé tó jù mo rí pé sẹ́yìn tó máa gbọ́jọ́ pé tí ò ní sáré. Mistake táwọn ṣe ní pé ìyẹn gbọ́jọ́ kó pàṣẹ náà sá. Sá àmọ́ tèmi fẹ́ wá ní pé bóyá kẹ́ fún mi ní lórí gbogbo nǹkan tí àwọn náà sọ nípa máa fi ẹ̀rọ kó padà sí ìṣẹ́ ṣùgbọ́n wo bí gbọ́ mi ò kó lè gbọ́ mi lé dáadáa ọjọ́ tí irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ wọ́n rí pé bọ́ọ̀lù rẹ̀ wọ́n yẹ báwa yìí náà kiri pé bóyá àti ẹ̀ ní yẹ̀rọ pé bóyá àkẹ́rọ̀ ló tẹ́lẹ̀ bí ẹ̀mọ́ tara wa ọmọ tó bá máa ṣe ọgbẹ́ yẹn ìgbésẹ̀ tó bá máa gbé tó bá máa pa ilé iṣẹ́ ìlera ó yẹ káwọn náà mọ̀. torí tẹ́lẹ̀ máa kọ̀ ìyálẹ̀ ẹ̀sìn àdàbà pé ṣe bó bí òtí ẹbí wọn tó dàgbà tó ṣe bó làbúrò ṣe bó lẹ́bí. Thank you, sir. Padà sẹ́nu iṣẹ́ rẹ̀. Thank you, sir. Tóun ló sáyé tí bó ṣe rí àìbìkítà àìbìkítà tóun ló sáyé ìrúdurùdu máyé mátayé ké masakaye male tetaye masitaka Hello? àbíkítà òun ló sọlé ayé di rúdurùdu. Ṣé irú nǹkan báyìí ti máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀? Kò ṣẹlẹ̀ rí. Bó ṣe pé bóyá ó máa ń ṣubú àbí ó máa ń dàfọ̀. Kò ṣẹlẹ̀ rí. Bó ṣe ń gbé rẹ̀ ṣó máa wà òkè. ọwọ́ náà ló wà. Ó ga ọ́. Ó ṣe wá jẹ́ ọ́. orí bó ṣe lẹ́yìn tí ò mọ̀ kankan. ó mọ̀ nǹkan tó ṣe. ó ti lọ ṣe ìràpadà náà. Ìràpadà. bẹ́ẹ̀ ni. Bó ni wọ́n ṣe mọ̀? ọmọ àgbà nínú ó ti lọ fẹ̀mí rẹ̀mí. Fẹ̀mí rẹ̀mí. bẹ́ẹ̀ ni. Nǹkan ṣẹlẹ̀ o. lábẹ́ ọ̀nà. Fẹ̀mí rẹ̀mí. bẹ́ẹ̀ ni. Ṣọ́mi yín máa wáyé báyìí. láti ọjọ́ tàlẹ́ yìí ti bẹ̀rẹ̀ níbi tó bá tọ́ pọ́n lọ ṣe fẹ̀mí rẹ̀mí agídí ni o. agídí ló fi máa yẹ. Nǹkan ṣẹlẹ̀ lọ́fíìsì yìí. ọ̀rọ̀ máa ṣọ́ wa. àìbìkítà ayé di bó ṣe rí àìbìkítà àìbìkítà lóhùn ló múlẹ̀ ayé ìrúdurùdu
mo fẹ́ dẹ́ tó wọlé iṣẹ́. Ẹ ní sùúrù jàre ẹ tẹ̀ sáré wọlé bẹ́ẹ̀ yẹn. Ẹ káàbọ̀ sà. Ni máa yìí kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́? Èmi ọmọ bẹ́ẹ̀ ṣe ń wọlé báyìí ni mo rí wọn tán sáré tẹ̀lé yín wọlé ni. Ìwọ gangan mo fẹ́ rí. Èmi lẹ ń náwó sí tẹ̀ ń ṣe ìwọ gangan ni mo fẹ́ rí. A ní wọ̀ọ̀kan mo fẹ́ bá sọ̀rọ̀ jẹ́ rí ẹ. Ṣé mo mọ̀ máa yìí ṣé mo mọ̀ ẹ́ rí ni? Kò dìgbà tó o bá mọ̀ mí rí jẹ́ rí ẹ jọ. Tó bá létí ìgbọ́ tó ní àyà ṣe bọ́ síta jẹ́ rí ẹ. Gbé máa yìí jáde fún mi jọ ẹ̀rọ ni jẹ́ rí ọ̀rọ̀ mo respect yín gan èmi ni security bí báyìí o. Ọmọkùnrin jẹ́ rí ẹ. Ẹ wọ ọ̀nkú àṣewọ̀ tí ẹ̀ mọ̀ yín rí lẹ sáré wọlé. Sáyìn kọ́lẹ̀ máa ń sa bọ́là káàkiri lọ́sọ̀ọ̀sán. Bọ́là kọ adìyẹ ni. Ọkùnrin jẹ́ rí ẹ jọ. Àìbìkítà ayé di bó ṣe rí. Àìbìkítà àìbìkítà. Ọ̀gá madam mo gbé wọ́n mọ̀ tí wọlé lọ tó bá yẹ pé tó máa nà mí náà bó ṣe máa nà mí pàtẹ́ máa wọlé lọ nìyẹn lólórí burúkú tó wá sọ lọ́sìn tí ò bára wọn mu ó wọ lọ́sìn part 1 and 2 ṣé bí ó ṣe nà mí nìyẹn olórí burúkú ẹ̀ ti mú wọ́n ti mú bí àdé mi pé ó wúwo báyìí ní àbí kó sí ó dàbí pé mo mọ ọkùnrin yẹn máa ń lọ́dọ̀ àwọn àbókí tó máa ń fa sìgá. orílẹ̀ ò bá fúnra a kò sọ́fìn. Mo ti jíṣẹ́ fún wọn wọ́n sọ pé àwọn ń bọ̀ wá kò sí wa. Kí ló ṣẹlẹ̀ níbo lẹ lọ. inú ọgbà náà mo ṣì wà. Inú ọgbà bo ọgbà eléyìí jẹ́gbọ́ àyẹ́dẹ́nì ni ẹ wá sílé onílé àti sọ fún yín pé wọ́n láwọn ń bọ̀ ẹ lè fẹ́ máa kọjá lọ èmi ò fẹ́ ẹ bá máa wọ yín o. Mo wá jíṣẹ́ fún wọn pé mo ti wá bá yín pẹ́lẹ́ bọ̀ wọ́n lè fẹ́ máa wọlé bọ̀ wá. Ẹ ò bá ti ṣe sùúrù pẹ̀lú wọn. Lákọ̀ọ́kọ́ náà ẹ má bínú ìwà tí mo wò lánàá mo rí kókù dé káàtó ẹ fi yẹn dáríjì mi ọ̀rọ̀ tí mo fẹ́ rí yín fún láàrin màtí yín nìkan ni ẹ jẹ́ ká tẹ̀ka lè sọ. Ẹ̀yin náà sọ pé fẹ́ rí mi. Ṣé kò ń ṣe máa ná iná ni? Gbogbo nǹkan tó bá ti fẹ́ sọ tó bá ti lè sọ wọn jẹ́ pé kọ́ máa lọ. Ok ẹ bá mi sọ̀rọ̀ mò ń gbọ́. Irọ́ kí màá ti yín tẹ̀ ni yóò máa ṣe dáadáa sá. Kí mi àti yín tẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé kọ́ tẹ̀ wọ́pọ̀? Tó bá ti sọ kí gbogbo ọgbọ́n kọ́ Ṣé bàtẹ̀ fẹ́ sẹ́fà fún un? Ṣé nǹkan tèmi àti yín fẹ́ sọ yẹn ẹ̀ ń rí bẹ́ẹ̀ ni pé kò yẹ káwọn tán wà ń bíbọ̀. Ìyàwó mi ló wà lórí ìdúró yìí kò dẹ̀ sí nǹkan kan lé ayé tí mo fẹ́ sọ àbí téèyàn fẹ́ bá mi sọ tí mi ní padà sọ fún. That's number 1. Number 2, Musa tó wà lórí ìdúró yìí security mi ní ń bí òun ló wà in charge gbogbo properties mi ẹ̀nẹ̀mí mi léètò túmọ̀ sí pé tẹ́nìtì bá ṣẹlẹ̀ sí mi òun náà máa mú so mò ń gbọ́rọ̀ yẹn sọ̀rọ̀ lójú wọn sìn. ok Musa bọ́ síbí mo wà pẹ̀lú yín. Kì í ṣe nǹkan tí mo lè sọ níbi táwọn tó kù wá ẹ jẹ́ kí màá ti yín tẹ̀. Are you okay? Kí ló ń ṣe máa yé nà ọ̀hún ṣé mo mọ̀ ẹ́ rí ni ọ̀dífà kò tiẹ̀ wọnú géètì gan mo dẹ̀ ṣe ń dúró mo ṣe ń báyìí sọ̀rọ̀ ẹ kàn wọlé síbi ẹ̀ sọ fún mi pé fẹ́ rí mi èmi lẹ fẹ́ bá sọ̀rọ̀ ẹ gẹ́ra kó ń bí jọ. Ẹ wo ọ̀gá Ọlọ́run ní gbàdá lọ oníkàlùkù wa ẹ jẹ́ kí n rí. Ẹ wo ó ti tó. Ẹ máa tó tẹ ọ a ní kẹ́ máa lọ tẹ̀ bá ti sọ̀rọ̀ ẹ sọ pé fẹ́ rí yẹn ẹ tún rẹ́ nìyẹn tó ẹ sọ̀rọ̀. Musa jọ̀ọ́ jẹ́ kí màá yé jáde kúrò ń bí anytime tó bá dẹ̀ tún ti wá bí ìwọ ni mo máa lé kúrò ń bí àbí kí n fọlọ́pàá arrest ẹ̀yin fúnra yín. Simple ọ̀nkú máa bá yín wí o yìí tó fi lè mú mọ̀dá sọ pé ẹ máa tẹ ẹ ti tẹ ni torí wọn sọ bẹ́ẹ̀ rí ẹ jọ torí ọlọ ẹ fẹ́ mú ìyàwó gbòdù ṣé àwọn pé mi náà sáwo ni níbo lẹ́yìn rí lé sí ọmọ ìyá dùn ẹ tẹ sẹ kí wàá lẹ wá sí gbóngbóng sí ẹja wèrè sá ẹ wá máa lọ máa bá yín wí o mi ní wò pápálàgbà níyìn o máa bá yín wí o ẹ pẹ̀lẹ́ sẹ́yìn sáwọn tẹ́lẹ̀ bù bọ̀ ni àbóló ìfúnni yín ni ẹ jáde jáde ṣe ẹja wèrè ẹ fẹ́ ta ma ọkú wàhálà tí ma ta ni ẹ jẹ́ kí n rí wọn àbí wèrè nìyí ẹ jẹ́ rí wọn lẹ́nu sẹ́yìn irú àwọn wèrè yẹn wọlé lè báyìí tí wọ́n lè rí lọ́wọ́ fẹ́ rí.
ẹ má bọ̀ ẹ sì. ṣe wà òkè èmi ni mo pe DPO pé kán fún mi lẹ́yìn ọlọ́pàá nítorí man tí mo ṣe pè yín ni I don't know him ó kàn sọ̀rọ̀ ẹ̀ di threat fún family mi ni everyday ló ń try láti fẹ́ fún fẹ́ǹsì wọlé ló máa wá bí wọ́n kàn máa pè mí pé kí n wá wo man kan then tó wá ṣe léni ló ti ẹ̀yà mi lẹ́nu mi mọ̀ bóyá ń ṣe náà ràn wá àbúfẹ́ pa wá mọ́nu léni mi mọ̀ ẹ sọ̀rọ̀ náà ṣe bẹ́yìn lẹ múlẹ̀. ẹ ṣeun sẹ́rí ọ̀gá ọlọ́pàá sẹ́rí máa ọ̀daràn ni wọ́n ọjọ́ kan ni ó sáré tẹ̀lé mọ́tò àwọn ọ̀gá wọlé lóru ọlọ́run ló ní ká mú lẹ́yìn ìjọ kan náà ó ti tún wà tó ti tún sáré wọlé tó fẹ́ gba géètì mọ́ mi lọ́wọ́ bí mo ṣe tó rí lẹ́nu mo wá wò pé máa yí kírímínà ni ó jẹ bó ṣe wà yìí kírímínà ni ó ń lọ ó ń bọ̀ ni láì ṣe ẹjẹ́ǹtì láì ṣe wáìpà mọ́tò mo wá sọ kò mọ̀ pé mo sọ òun I'm looking I'm coming kò mọ̀ ẹ̀kan náà bó ṣe tó blọ́ọ̀kù nìyẹn bó ṣe tó blọ́ọ̀kù báyìí wọ́n kàn fẹ́ fóònù láì ṣe nẹ́pà mo ṣe ra wọn mú nìyẹn ọ̀rọ̀ nǹkan tí mo sọ yìí iṣẹ́ òkè ó bígbà tí mo fèsì Boko Haram ni máa olórí burúkú ni mo sì dàpọ̀ ẹ̀ ìṣọ́kì o. ẹ wo ọ̀gá ọlọ́pàá kò rí bọ́n ṣe rí o. Quiet! Officer. Yes, sir. Let's open here. You are under arrest. Àmọ́. Ọ̀daràn ni wọ́n. Àmọ́. Má ṣe yan ọmọ yẹn, ọtí bá ṣe yan ọmọ, àwọn fi bọ́ fọ́ ẹsẹ̀. Come on, get up! Ẹ mú wọn dáadáa. Ẹ mú wọn dáadáa o. Ẹ máa mú wọn bọ̀. Tẹ bá ti dé station, ẹ má gbé wọn ládé. Ẹ má ṣe ní gbogbo. Àìbìkítà. Ẹ ṣe wèrè ẹ ní handicap. Ayé di bó ṣe rí. Tí a bá dẹ̀ tuntun ní àwọn ọmọ mi a máa. Àìbìkítà lóhùn ló múlẹ̀ ayé ìrúdurùdu pàǹsá ò fura pàǹsá jáná ajá ò fura ajá jì onílé ò bá fura a kò sọ́fìn. Musa a jẹun tán kó tó mú mi. Ọkùnrin lẹ́ ń ké sí. Ó yẹ kí n bẹ wá nǹkan kí n tó lọ nínú. Ó dà sá, ó dà sá. Musa nìyẹn. Ẹ pẹ́ sá. Àgbọn lẹ́lẹ́kẹta láì jẹ́ pọ́n gbin igi àgbọn síbi tó bá gbin igi àgbọn síbi gbà yìí gan ó yẹ kó jábọ́ pẹ̀lú kinní ẹyin eléyìí wọ́n ti bò àbí ṣé jẹ́ pọ́n fẹ́ jẹ́ kí n máa ṣiṣẹ́ kàbíọ́kà. nítumọ̀ láyé ohun tó bá máa ṣẹlẹ̀. Ẹ ṣe jàre ẹ kọjọ́ mẹ́ta ó ga jù. Ẹ ṣe gan adúpẹ́ ó tutù àná mo wà òkè. Ẹ fẹ́ jẹun ni. Ebi ò pa mí ni àmọ́ tẹ́bi bá pa mí kí n tó lọ màá ránṣẹ́ pé alright ẹ ṣe nù ẹ ṣe ìdí iṣẹ́ ni láti mọ̀ ní lọ́lẹ̀. Ṣó mọ̀ pé mi nígbàgbọ́ pé iṣẹ́ yẹn máa bọ̀ sí wa lọ́wọ́ ṣá. Wọ́n ṣe act sí wa the last time tá a lọ sọ́dọ̀ wọn ni náà. Èmi rò ó bẹ́ẹ̀ o because èmi rí bẹ́ẹ̀ ni pé yìí máa pè wá náà. Àwọn kan fẹ́ proof stubborn ni bọ̀ ṣé ìrìn àwọn náà láti jẹ́ kó mọ̀ pé àtọ́bẹ̀ àjù bẹ́ẹ̀ lọ. Wọ́n ṣe gbé wa wò yẹn ojúrastan so wọ́n ti already mọ̀ pé àgbà ọ̀jẹ̀ ni wá. Bẹ́ẹ̀ni náà bẹ́ẹ̀ni bọ̀ ìgbà tí wọn náà tún máa fi sọ pé ká ṣàkárà wọn ká máa bínú lọ́mọ ni àfìgbà tí eré jẹ́ ká lose iṣẹ́ ìṣá. Ìyàwó mi. Kí ló dé wọ́n sọ pé ẹ jẹun? Wo mo wà òkè ni mi ń ṣàlejò bí báyìí in fact tẹ́bi bá pa mí mo lè bọ́ sí kitchen fúnra mi kí n máa dáná lọ. Báwo ni mo rọ́wọ́ tọ́jú ẹ lára ọ̀rẹ́ mi gbìyànjú ẹ sáwọn àpá.
ọ̀rọ̀ ṣé ò lè tó yẹn ìwọ́n ti mọ̀ òjé ló jẹ wọ́n. Adúpẹ́. ẹ pẹ̀lẹ́ sá. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú àgbọ̀n kí ló yẹ tó kágbọ̀n wọn nílẹ̀? Sá nǹkan tó ṣẹlẹ̀ gangan tó mú mi wọlé nù ọ̀rọ̀ àgbọ̀n yìí gan ló mú mi wọlé sẹ́rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò yé mi o èyí ló pé ọjọ́ kẹta tí mo rí àgbọ̀n lẹ́nu ọ̀nà géètì láti ọjọ́ àkọ́kọ́ mo kọ́kọ́ rí mo rò pé bó ló ṣe jẹ́ ó tún di ọjọ́ kejì mo tún rí àmọ́ bí àwọn ọ̀rẹ́ yín ṣe dé nìsín tí mo sí géètì fún ọ mo bá tún bá àgbọ̀n bẹ̀. ṣé òun ló fi ìyẹn gbẹgbà tó fẹ́ wọlé? àwọn kọ́ òun ni mo ní kí n wọlé kí wọ́n béèrè lọ́wọ́ yín pé báwo ni ọ̀rọ̀ àgbọ̀n ṣe jẹ́ àti pé sígbà tẹ́ ra lè bí báyìí ṣé ilẹ̀ àgbọ̀n ni ló ṣe ń wo àgbọ̀n ni àbí báwo ló ṣe di pé láti bí ìjẹta àgbọ̀n kọ̀ọ̀kan lẹ́nu ọ̀nà wọ́n ọgá ò sì sọ fún mi báwọn ọmọ gbàgbọ́n sẹ́nu ọ̀nà. ṣoṣo ọ̀pọ̀ wa òkè. mi ò rò bẹ́ẹ̀ o. mo rò òkè sá. no tí n bá ra àgbọ̀n bọ̀ sómo mo máa fàgbọ́n lẹ̀ sẹ́nu ọ̀nà no àbúrò nǹkan tó ń sọ ni so then tílẹ̀ bá jẹ́lẹ̀ àgbọ̀n so àgbọ̀n máa jáde láti inú ilẹ̀ fún rẹ̀ ó máa jáde sílẹ̀. it shocked me. ẹ má bínú o Musa yìí ò mọṣẹ́ o. àbúrò ni. no to be sincere ṣé ẹntẹ kó ẹ̀mí yín lé lọ́wọ́ ni ẹntẹ pé security ni tẹ́ bá mọṣẹ́ yín níṣẹ́ ni ó yẹ kí ẹ mọ ẹni tí ó ń drop àgbọn ìsẹ́nu ọ̀nà ẹ̀dẹ̀ fẹ́nu ara yín sọ pé ẹ̀mẹ́ tó ń drop ìsẹ́nu ọ̀nà iṣẹ́ yín láti secure wọn náà láti máa mójútó environment yìí. ẹ má ṣe báyìí sáà ìgbà tẹ́ wọlé lẹ́ẹ̀kan ẹlẹ́rìí ni tẹ́ ẹ bá ń lọ. yes I did. èmi wàá mọ̀ pé ilé ilẹ̀ fi ṣe rìsọ́ọ̀tì lílọ inú ọgbà yìí ni mò ń sọ ẹ̀kọ́ kan ni máa ń yọjú síta ọ̀rọ̀ agbọ́n láti ń sọ yìí tí ẹ mọ̀ pé wọ́n sọ pé bómi ṣe dénú àgbọn gan kò sẹ́ni tó jẹ́ bágbọ́n ṣe dé ta gan kò yé mi náà. ṣé wọn kí mo ní problem pẹ̀lú pé gbogbo ọ̀rọ̀ tó bá sọ máa fèsì sí. ẹ má bínú sá. wo Musa tí eégún ẹni bá jòrè orí ayé atọ́kùn o ò ṣe dáadáa so ò lè rí kọ́bọ̀ lọ́wọ́ mi wọ́n. rubbish ni ṣe ń tẹ́yìn dẹ́ ń fẹ́ mi yín sọ́ọ̀rì. ilé náà ní kí n máa sọ́wọ́n ní máa ṣàgbọ́n. ok ẹ má kàgbọ́n ẹ lọ síta. èmi tẹ̀ ti fẹ́ fi mu gàrí mọ́ ẹni tó kọ́kọ́. kí n kó wá mà. kágbọ́n yẹn bá jábọ́ bá mi. ẹ má bínú sá ẹ dákun tó bá yẹ pé àwọn madam fẹ́ fọ ni mo èmi nídìí omi àgbọn. ṣé màgbọ́n ló ti wá. mi ò màgbọ́n bíi ti báwo. àìbìkítà. àgbọn mẹ́ta lẹ́nu ọ̀nà géètì àti wọlé yín. anyway fọkàn ẹ balẹ̀ kù sí nǹkan kan gbọ́pọ̀ kú lórí yẹn pẹ̀lú gbogbo ń ta ṣe pàápàá èyí ta ṣe lọ́dọ̀ àwùgbẹ̀yìn yẹn èyí ò ní ṣe irú ẹ̀ kí nǹkan kan tó ṣẹlẹ̀ fún yàn mọ́ fọkàn ẹ balẹ̀ nǹkan kò lè ṣẹlẹ̀ sí ẹ mọ́ èmi gbà pé ayọ̀ ìdùnnú ló kù fún wa báyìí kò sí wàhálà ó dà a ní kó fọkàn ẹ balẹ̀ mi ì ṣàṣọ̀nàgò àbí èdè tí mo gbọ́ ló ṣàgbọ̀ kẹ́mi tó lè sọ fún ẹ wípé kí wọ́n fọkàn ẹ balẹ̀ kó jókòó ẹ kó máa mí ó yẹ kó mọ̀ pé mo ti fọwọ́ sọ̀yà nìyẹn jọ̀ọ́ lọ jókòó járe ṣòṣì ńlá là ni kí ló tún wá kù mọ́ gbàgbé ẹ̀ má jẹ́ ka ẹ lọ ó dà o ó máa yọ̀ la máa sùn ó dà o ó máa pa ohun tí mò ń wò mọ́ mi lára. ṣóun ló múlẹ̀ ayé dúró. Fọlọ́nṣọ́ tí Ọlọ́run bá ṣàkíyèsí dáadáa lẹ́nu ọjọ́ mẹ́ta wá rí pé púpọ̀ náà àwọn òṣìṣẹ́ wa wá síbi iṣẹ́ mọ́ and you know why. ó mọ̀ oníkálukú ń sàsálà fẹ́mi ẹ̀ ní oníkálukú fẹ́ forí ara ẹ̀ pamọ́ ni wọn ò fẹ́ forí gbé kú oníkùnì tí gbogbo wọn ṣe ọ̀rọ̀ àjọkùn wọn sínú ilé nìyẹn. mi ò mọ̀ pa gbogbo nǹkan tó ń jẹ́ kó máa wá síbi iṣẹ́. wà á rí pé shortly tó padà dé síbi iṣẹ́ yìí oríṣiríṣi kan tó dáa ká má sọ míì ló ti ń já sí ló ti ń ṣẹlẹ̀ jágbajàgbá nínú iléeṣẹ́ wa ó mọ̀ yẹn. Sir, mi ò lọ́wọ́ sí anything tó ń ṣẹlẹ̀ bí o. I think it's just coincidental, sir. Coincidence? Coincidence? Olówó coincidental. Sorry, anyway, èmi ò fẹ́ fagun o, but let me just tell you the decision of the management. You know,
the management has decided wípé pending the period tá a máa fi rí solution sí gbogbo ẹ̀ bóyá kò ṣe lọ́wọ́ dúró lé náà. Ẹ jọ̀ọ́ sá rárá sá mi ìmọ̀ kọ́kọ́ ń pa nǹkan tó ń ṣẹlẹ̀. Ìwọ nìkan kọ́ kì í ṣe ìwọ nìkan. Sórí Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa Ọlọ́run ní jẹ́ kí gbogbo wa rí bí àkóbá tó gbọ́. Mi tí mọ̀ má bínú o. Wá ṣó ò bínú. Àbí mo ti ṣe é? Ìpẹ́pẹ́ bá jókòó tọ́ mi ló máa fi mú o. Èmi ò pẹ̀lẹ́ ní tí nǹkan kan máa ṣe o, nǹkan ò lè ṣe mí o. Ó ṣáà ti ń bẹ̀yìn látàárọ̀. Ẹ wo nílé ayé tá a wà yìí kò sí kéèyàn máa rí àwọn ìṣòro kéékèèké kọ̀ọ̀kan náà pẹ̀lú kó máa yọjú. Àdúrà táwọn máa gbà ní pé ká má rí tó máa ju ẹ̀mí wa lọ. Lágbára ọmọ náà mo lè gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí láìpẹ́ láì jùlọ Ọlọ́run àbá fòpin sí àti ẹ̀dúpẹ́ Ọlọ́run tẹ̀ ti fòpin sí. Kápò máa wo èsì tọ́lọ́ máa fún wa lẹ́yìn gbogbo ìgbìyànjú wa ni kó lọ pé dáadáa lọ́lọ́ máa fún wa. Tó ti rò kí sọ́mọ̀ funfun tó dúdú díẹ̀ náà máa wọ̀ iná kìíní. Ẹ bá ọ̀sà. Kí ló ṣe ẹ̀wọ̀n? Ewo látọ̀sán tó ṣáà ti dé wọ́n ti ké ti pàrọwà tí wọ́n ṣáà ń ké látọ̀sán tó ti ṣe. Bẹ́ẹ̀ ẹ̀yẹ máa lọ nínú ọmọ. Ẹ ṣe. Bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀? You're talking to me. You're talking to me about what? Kí ni kò ṣẹlẹ̀? Does everything seem right to you? Gbogbo nǹkan dojúrú, ó dẹ̀ fún mi ní nonchalant attitude, ó wá sọ fún mi pé kí ló ń ṣẹlẹ̀? Kí ló tún dojúrú? Oyèmí kí ló ṣẹlẹ̀? Nǹkan tó ní ká ṣe àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. So kí ni nǹkan tó tún dojúrú? Bẹ́ẹ̀ ni ti tẹ̀lé. Ṣèbí tẹ́lẹ̀ wọ́n lè mí kúrò níbi iṣẹ́. Ó tún gbà mí padà. I'm happy to tell you now that ó tiẹ̀ ti lé mi pátápátá. Ó ti ní kí n máa lọ pé kí n má padà wá mọ́. Are you happy now? So o fẹ́ sọ pé torí pé wọ́n lé ẹbí iṣẹ́ ń sìn ló ṣe ń sọ fún bí ọmọ kékeré báyìí. No now kí ló ṣe é tó fẹ́ máa ṣe bí aláìmoore sọ́lọ́run? No Ọlọ́run ti bá wa ṣe gbogbo ogun tá a bẹ̀rẹ̀ sí ní pariwo àlá ni o ikú ni o. Ìgbà tí ẹ ti wá kúrò ń sìn next thing ni pé kò di aláìmoore kó máa sọ pé torí pé wọ́n lé ẹkún ìbíṣẹ́. Jọ tó bá lé ẹkún ìbíṣẹ́ kò síṣẹ́ mi mọ̀. No mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni tó bá tẹ̀ wá síṣẹ́ náà so mi ò lè mú owó fún ara kí n mú owó ara mi kí n lè set up business kan fún ẹ kó wà bẹ́ẹ̀ kó máa ṣe. Má ṣe bí aláìmoore náà kó mọ́ wà. Mo yẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó dàbí ìgbà tí mo ń pọn mi sínú basket because. Ṣé òkè? Ẹ̀jọ̀ kí ló fẹ́ kún ewé ṣé o máa ṣe tiẹ̀ fẹ́ ó lè máa bẹ̀rẹ̀ gan. Tó ń ṣe bí ọmọ kékeré. Kí ló máa ń ṣàwọn èèyàn tó máa ń wà aláìmoore náà? Ọ̀rọ̀ kò sí kankan kò sọ̀rọ̀ kú lọ́rọ̀ ẹ̀ mọ́ pé bóyá òun lálàá sìn ó ti wá bọ́ sọ̀rọ̀ ẹ̀ kún pé kò síṣẹ́ mọ́ torí iṣẹ́ ló ṣe é sunkún. Ohun tó bá máa ṣẹlẹ̀ á farahàn. Whatever would happen in a lifetime would have happened in a spiritual realm. It is. Ó ti dá. Tí mo rí lẹ́yìn, ó ti dá. Gbogbo nǹkan tẹ́ bá wá kiri. Kí ni problem yín? Kí lẹ̀ wá lé mi? Kí ló dé? Kí lẹ̀ wá kiri? Kí ló bọ́ lọ́wọ́ yín tó sọnù? Madam, níṣòro kankan pẹ̀lú mi, ẹ kò jẹ́ kí n rọ́kọ yín. Kí lẹ fẹ́ rọ́kọ mi fún? Ṣó jẹ yín gbèsè ni? Ṣó jẹ ràn yín lówó ni? Ó bẹ́tà kẹ̀tẹ̀tẹ̀ sọ gbogbo kí n tó pariwo olè lóyún lórí ìsinsìnyí. Madam, ẹ jẹ́ kí n jíṣẹ́ tán rán mi fọkọ yín. Iṣẹ́ ìwẹ̀rẹ̀ wo náà ní? Ẹ má bínú o, ẹ̀yin tún ni. Kí ló dé kó sún yín kó rẹ̀ yín ni? Kò lè rẹ̀ mí náà àfi tí n bá jíṣẹ́ tán rán mi fún wọn. Alágbọ̀n lẹ́ padà parí ọ̀rọ̀ yín sí. Ńgbà tẹ́yìn tí ń gbàgbọ́n wa bí mo ti pa alágbọ̀n. Kí ló dé wọ́n fi sẹ́yìn ni? Ojoojúmọ́. Ẹ wo madam, ẹ fi wọ́n lẹ̀. Èmi ni màá ṣe judgement wọn kán tó dá lágbọ̀n. Ẹ má jẹ́ o lọ. Ẹ má jẹ́ o lọ. Ẹ má jẹ́ o lọ. Wọ́n gbọ́dọ̀ wá nílé. Èmi máa yìnbọn pa yín. Ẹ jẹ́ lọ mọ́. Ó dà. Ẹ yẹ tètè. Kí lẹ̀yin sọ? Ẹ má gbọ́ tẹ̀lé jọ. Igi ni mo gbé. Kí ni gbogbo ẹ̀ báyìí? Ó ní kẹ́ má gbọ́ kẹ́ má gbọ́ tẹ̀lé yẹn sọ pé máa yìn bága. Èmi ò lè má gbọ́ tẹ̀lé o láì lọ alágbọ̀n. Ẹgbẹ́ mọ́tò wọlé.
Yeah, hello rẹ̀. Yeah, kí ló ń ṣẹlẹ̀? Yeah, mo okay o. Yeah, mo alright. Ó ṣe yẹ o. Ṣé mo bó ṣe yẹ? Kí ni mo ṣe? Fine. Mo pe link wá láàárọ̀ yìí. Ó wá jẹ́ kó yé mi ní pé o ti wá sọ́dọ̀ àwọn lánàá lọ́sùn àná. Pé ti finalize deal. In fact, gan ti kọ check fún ẹ. Oh, ṣé yẹn ni? It is done deal now. Ṣebí torí ẹ̀ mo ṣe ń pe gbogbo yín lálẹ́ àná kò dẹ̀ sẹ́nì kankan tí mo rí bá sọ̀rọ̀ nù yín. So ìyẹn ló ń sọ pé mo ṣe yẹ torí ẹ̀. Máa yíbo ni gbogbo yín wà jọ. Gbogbo wọn wà mí báyìí. Àjọ wà ní. Lọ́dọ̀ mi. Yeah. Okay. Mo ń bẹ ká bá ẹ̀ ń bì kan àbí ibo ni ká ti pàdé. Oh, jẹ́ kí n sáré freshen up so màá dọ́dọ̀ yín sìn. Ó ń bọ̀ mí báyìí. All right, no problem. Kò sí wàhálà. No. Kò lè tó yẹn náà, ẹ má stress ara yín, màá dọ́dọ̀ yín sìn. All right, bye. Alpha, kí ló sọ ń sìn? Ó ní ká dúró dòun bí báyìí pé òun bọ̀. Ìlú láì fọ́mátì gbogbo ẹ̀ lò fún wa. Irú owó wo ló ń lò fún wa yìí náà? Ó ti fẹ́ máa dọwọ́ rù. Ok, ó lọ bìkan láti ọ̀sán àná. Díìlì yẹn ti dán sí ẹ lọ́wọ́. O ò pè wá, o ò inform wa. Until tó tún pè láàárọ̀ ìfúnra rẹ̀ kó tó ṣẹ̀ṣẹ̀ sọ pé òun fẹ́ máa bọ̀. Irú level wo nìyẹn? Ó ti ń dọwọ́ rù náà. Ṣoṣo ọ̀hún ọ̀bọ ilé máa play. Ṣó lè máa play hanky panky game pẹ̀lú wa ni? Kí wá ló fẹ́ máa ṣe yẹn? Lóhun tó tún jẹ́ pé mo believe pé láàrin wa òun ló tún wà trustworthy jù. Well, change you are constant. Ó lè change at any fucking time o. Level tó ń lò yìí èmi ò trust ẹ mọ́. Mi trust ẹ mọ́ now. Ó ti ń dọwọ́ rù. Irú pátá wo lélẹ̀? Lẹ́nu kó dé ń sìn. Ká mọ̀ nǹkan tó wà nílẹ̀. Kí kálukú gba percentage tiẹ̀. Ká dẹ̀ feel alright. Tó bá dé lọ, òun náà ò dín náà ní check ti wà lọ́wọ́ òun. Ẹ jẹ́ kó dé lọ. Irú eléyìí o. Bàbá kò tiẹ̀ dé náà. Ṣé kó tí ní gbogbo gbà yìí? Sórí ijó tí sista yìí bá tún wá fẹjọ́ ẹ̀sùn mi. Nǹkan tó máa fojú ẹ̀ rí, àrí àkọ́. Kò rí bẹ́ẹ̀, irọ́ ni wọ́n pa mọ́ mi sá. Kò rí bẹ́ẹ̀. Wọ́n mi ẹ̀ ń parọ́ mọ́ ẹ̀. Sórí ẹ̀ pé ṣá. Ok, o ti ń kẹ́gbẹ́kẹ́gbẹ́. Ẹ farabalẹ̀, ok, ẹ jẹ́ kí n park. Àní kò sí problem ṣe ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mo máa send ẹ̀ sí yín náà. Mo máa rógbó èlò là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ kí ló le tó yẹn. Ok, ẹ jẹ́ ká ṣe báyìí. Ṣẹ́rí tí bá ti kúrò lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ń sìn títí ìrọ̀lẹ́ máa yọjú sí yín. Iye tí bá ti kúrò lọ́dọ̀ wọn máa gbọ́dọ̀ yín. No problem. Màá ju ẹ̀ sí gàdúrà mi kò ń pẹ́ mi rárá so kò jẹ́ kí orí ẹ̀ pé. Nítumọ̀ láyé ohun tó bá máa ṣẹlẹ̀ á farahàn. Ẹ wò ẹ guys, nǹkan tí mi bá suggest ni wípé ṣe rí owó táwọn pípé sọ sí ìbá ní kí a fi execute project yìí náà ṣe é pé wọ́n ti sọ̀rọ̀ tó ṣe máa balance wa so tá a bá dẹ̀ gba balance wa a dẹ̀ fi yẹn ṣe ilé títí wa pẹ̀lú kí lè fi lè ní ọ̀pọ̀ owó tó sọ yìí ó máa tó parí project. Kó tó ṣẹlẹ̀ ni pé it's our job dandan dẹ̀ ní ká ṣe torí a ní orúkọ láti protect àmì ìbáwá ní kakùn tí ẹ ṣe hold on náà ó dé ká mọ èyí tó wà lọ́wọ́ ẹ̀ tó bá máa tó àbí tá a bá máa fi owó kún ká mọ ọ̀nà kó nǹkan ṣàtẹ̀dé náà. Well, kò tí ẹ sí ìtẹ́ sọ tí ò dá lọ́dọ̀ tèmi. I will just appreciate kí n rí kí n dẹ̀ mọ èyí tó ti wà lọ́wọ́ ẹ̀. Let you understand. But kí láǹ tó ṣe ẹjẹ́ á ṣe fàájì lọ́nà. Bishop mi láì kìtà tó máa ń tà mí. Ẹgbẹ́ náà wà òkè àwọn èèyàn máa wọlé síbẹ̀. Ṣé di dandan kó jẹja ni? Wàá bẹ̀ wá nǹkan. Ẹ̀sùn wà lẹ́jà jẹ wà lẹ́jẹ̀ gbìn. Sorry.
Yeah, hello. Níbo? Mo ṣe bá sọ̀rọ̀ sísì kò pẹ́ tí mo bá sọ̀rọ̀ náà. Hey guys. Ilé màá lọ sọ pé ó l'accident. Ilé kẹ̀. Ọlọ́run àmọ́. Ó l'accident. Láti ibo síbo ẹgbà mí kẹ́. Ire tá ń dúró dé òní l'accident lágbára Ọlọ́run. Irú kí ló sọ lẹ́nu yìí? Ilé wo ló l'accident? Wo bẹ́ẹ̀ ni yẹn ṣe ń bá mi sọ̀rọ̀ gan. Mi ṣọ́kò survive o. Má sọ bẹ́ẹ̀ mọ́ jàre níbo ló ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀? Ẹ wo ara nǹkan tí mo sọ rè o. Ara nǹkan tẹ́mi ń sọ rè o. Ọjọ́ bọ̀bọ̀ ẹ̀ ti change o. Fọ́mátì lélẹ́yìí o. Kí ló ṣẹlẹ̀ sí gba olóyìn bá sọ̀rọ̀? Ẹ mọ̀ kan, ẹ jẹ́ ká ṣe débẹ̀ lọ. Ẹ jẹ́ ká lọ. Àdáràn ìrèkè. Ìrè l'accident. Oṣù ọ̀nkan tó gbọ́ ṣá. Wà náà ẹ jẹ́ àlọ́. Àbí kó ló ṣàánú àwọn kọ́lọ́mọ yẹ kára rẹ̀ pẹ̀sẹ̀ sí o wọ́n dé wéṣì bọ̀ bóyá bẹ́ẹ̀ yẹn. Tèmi náà gbọ́ nìyẹn kódà wọ́n ní jẹ́jẹ́ ni máa ń lọ o jẹ́jẹ́ ló ń lọ ìbọn kọ́sà dídí lọ́ọ́ bá ní ó yà wá lẹ́nu. Ẹ dúró náà o nǹkan tèmi gbọ́ yàtọ̀ sí nǹkan tẹ́ ń sọ yìí o mo gbọ́ pé ọlọ́pàá kan ló ń lé àwọn olè ìbọn tí ọlọ́pàá yẹn máa yìn báyìí ló ṣe mistake lọ bá máa tẹ́ ń sọ yìí. Ọlọ́pàá tó yìnbọn fún gangan òun ló tún wá mú fóònù ẹ̀ wá gbogbo wọn last call tó wà níbẹ̀ ó tún wá pè wọn family ẹ̀ ní pé ṣe ló nazent. In fact òun ló bí àwọn boys yẹn nínú jù wọ́n nà débi pé. Ọpẹ́lọpẹ́ chairman landlord association àdúgbò yẹn tó jẹ́ kán lù pa síbẹ̀ chairman yẹn ló pe àwọn ọlọ́pàá pé kán wá mú. wọ́n ti máa fọ ọlọ́pàá lọ́wọ́ nílùú tá a wà yìí wọ́n máa fi sílẹ̀. Kódà èmi ò rò bá lè filẹ̀. Wọ́n lè filẹ̀. Tọ́mọdé filẹ̀ ní méjì sáà káàtì wọn jọ kan. Àfi kọ́lọ́ máa ṣàánú wa o. Kọ́lọ́ ṣàánú kó má yẹ ká ṣe rí o kọ́kọ́ wé sí wọn. Àìbìkítà. Àgbìyànjú ìyàwó láàrin tà sọ́nà ní ara àmọ́ pé ọkọ wà bẹ́ẹ̀. Ire ló forí kó gbogbo ẹ̀ báyìí. Ẹ wò mọ́ mi wá ẹ take it easy kò sí ẹni tí ọ̀rọ̀ ilé ìdùnnú gbogbo àtàwọn àgbà sí ó dùn wá gan ni ẹ jọ ṣé wá àsìkò ìlú yẹ kí lè fi wálẹ̀ lọ. Tí mo wo ire tó ń gbé wọnú mọ́ṣúárì báyìí ní ire ó lè pè wá kí incident. Àti ẹ̀ tó jẹ́ sìn. Kí la fẹ́ bá Ọlọ́run fà agbára Ọlọ́run ilé òní fi wá àtàwọn ilé ìsìnlẹ̀ ẹ mọ́ mi wá ẹni máa bẹ̀ tí mo bá gbàlagbà lórí kí ni fẹ́ kẹ́ bara jẹ́ jù báyìí lọ ẹ wo ti ìyàwó ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ jọ ẹ máa tọ́jú ẹ̀kọ́ tí ẹ dákẹ́ ikú ni. Sísá mi ọ̀rọ̀ nǹkan tí mo bá ń sọ náà nìyẹn kí n bá ń ṣe báyìí bá kílẹ̀ fẹ́ kó o máa ṣe. Ó ṣe kó ṣe sísá mi ní kí n máa tún lọ́kàn náà. Ṣé kí máa ṣe? Ẹ máa lálejò máa. Kó wọlé. Bàbá tó máa ń wá yẹn. A ní kó wọlé. Sísá mi ti tó. Bàbá kí lẹ wá? Kí lẹ fẹ́? Kí lẹ béèrè? Ṣé bẹ́ẹ̀ torí ẹ wá lójoojúmọ́ ti kú? Ṣé bàbá gbọ́kú ẹ̀ ní? Ṣé bẹ́ẹ̀ jókòó ẹ̀ ní? Ṣé bàbá tẹ̀lé ní kí lẹ fẹ́? Kí lẹ fẹ́? Ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ yẹn Ọlọ́run àjẹkọ tó ń jìnnà sí ra wọn. Gbogbo ìgbìyànjú mi pátápátá kí ikú yìí má ṣẹlẹ̀ sí arákùnrin mi gbìyànjú nítorí pé mo ti rí gẹ́gẹ́ bí ìran tí Ọlọ́run fi rán mi. Mo wá sí bíbá láìmọye ìgbà láti lè jẹ́ kí n sọ fún ọkọ obìnrin wọn ò gbà mí láì láti sọ láàrin pé mo gbìyànjú láti jẹ́ kí ọkọ yín gbọ́ ẹ fi ọlọ́pàá gbé mi. Lẹ́yìn tó fi mílẹ̀ lágọ̀ọ́ ọlọ́pàá ni mo wá pé kí ni mo lè ṣe. Ìyẹn ni mo ṣe ń fi àgbọn ipa àrokò sẹ́nu ọ̀nà yín lójoojúmọ́ nítorí pé ikú yìí ti súnmọ́lé. Iye àgbọn tí mo fi sẹ́nu ọ̀nà yín ni iye ọjọ́ tó kù tọkọ yín máa lò láyé. Ṣé wá rí àgbọn ló yẹ kí ọkọ yín fi ṣètùtù láti fi ra ẹ̀mí ara ẹ̀ padà. Ṣùgbọ́n ẹ fi ẹ̀tẹ̀ sílẹ̀ ẹ̀ ń pàlàpàlàpà. Ọ̀nà tó mi bá wọnú àgbọn kò sẹ́ni tó yé ẹni tí wọ́n bá dẹ̀ fọ́ àgbọn lórí ẹ̀ kì í dúró jẹ. Mo gbìyànjú tèmi o Ọlọ́run dẹ̀ mọ̀ pé mo gbìyànjú gbogbo agbára mi.
sọ. Wọ́n sọ irú ìlú kálẹ̀ rí mi kẹ́ ti sọ fún mi. Ẹni tí ìṣẹ̀lẹ̀ fẹ́ ṣẹlẹ̀ sí nìkan ni mo lè sọ fún. Etí mi tó bá tó gbọ́ ikú yẹn máa rí sórí ẹ̀. Ọkọ mi ò lákàtí ìkọ̀ ni. Àìbí kíkọ́ ló kó bá ẹ̀wọ̀. Èyí tó jẹ́ tèmi gan fúnra mi tí mò ń sọ fún kókó bí ara tì. Mi ò mọ̀. Exactly. Ibi mo máa ń sọ fún mo ṣàlàyé. I told you guys náà. Ẹ gbọ́ tèmi lọ́jọ́ yẹn. Àmọ́ àìbí kíkọ́ bó ṣe máa rí rè. Àló mọ̀ pé bó ṣe máa rí rè. Ẹ̀dá wo lọ́lọ́ fi hàn pé bó ṣe máa rí rè. Tí bá ṣe àwọn bàbá tó ń dé tán láwọn ríran. Ẹ tó ti kú sí ọ. Àìbìkítà, àìbìkítà, lóhùn ló múlẹ̀ ayé, ìrúdurùdu, pàǹsá ò fura, pàǹsá jáná, ajá ò fura, ajá jìn. Onílé ò bá fúnra, a kò sọ́fìn. Àìbìkítà, àìbìkítà, ọmọ yẹn bí bó ṣe rí. Àìbìkítà, àìbìkítà, ṣóun ló múlẹ̀ ayé, dìrúdùrú. Àlá, 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 àlá ògo, àlá ògo, àlá nítumọ̀ láyé. Ohun tó bá máa ṣẹlẹ̀ á farahàn. Whatever would happen in a lifetime would have happened in a spiritual realm. It has happened before. Àló ti ṣẹlẹ̀ rí. Òun ló ń fojú hàn wá. Àìbìkítà, àìbìkítà, tóun ló ń sáyé di bó ṣe rí. Àìbìkítà, àìbìkítà, tóun ló ń sáyé ìrúdurùdu. Máyé máa tàyé ké, máa sákàyé máa lè tẹ́tàyé máa sì tákà.